ọba rán ni níṣẹ́ odò ọba kún iṣẹ́ ọba ò ṣe é mọ̀ jẹ́ odò ọba sì rèé kò ṣeé rọ́lù. nílùú ẹrúndọmọ ní ọdún 2000 sẹ́yìn ní Báṣọ̀run Aníkúnlé gorí ìtẹ́ ní tipátipá. ṣàdédé ló kógun ààfin nígbà tí wọ́n ṣàjọyọ̀ ọdún Gbangbalàjà tí wọ́n ń wáyé lópin ọdún. ó pa ọba Adémílà tí ń bẹ lórí oyè ó sì dèrà rẹ̀ ládé. gbogbo àwọn olóyè tó kojú rẹ̀ pé ohun burúkú ló ṣe ló pa tán tó sì fi àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ rọ́pò wọn. ó mú àwọn omidan tó bá ti wọlé yá sọ́ọ̀dẹ̀ rẹ̀ láti máa fi wọ́n jomi toro ara. ó sọ gbogbo àwọn ọ̀dọ́mọkùnrin tó bá ti pé ọmọ ọdún 18 sókè di ẹrú nínú oko rẹ̀ tí yóò sì tú wọn sílẹ̀ bí wọ́n bá ti pé 40 ọdún. ọjọ́ mẹ́ta ní Báṣọ̀run Aníkúnlé mọ́ ń rán àwọn ẹ̀mẹ̀wà rẹ̀ láti gba ìsákọ́lẹ̀ lọ́wọ́ gbogbo ìlú. ẹni tí ò bá sì san yóò sọ wọ́n sínú túbú láàfin rẹ̀. aláboyún méje ní fi ń ṣètùtù agbára lọ́dọọdún. Báṣọ̀run Aníkúnlé ti lo 60 ọdún lórí ìtẹ́ kò sì dàbí ẹni pé ọjọ́ ń lọ lórí rẹ̀. nítorí ẹ̀jẹ̀ àwọn aláboyún ti fi ń túra ṣe lọ́dọọdún. kódà níṣe lára rẹ̀ ń jọ̀lọ̀ sí lójoojúmọ́ bíi tọmọ tuntun. gbogbo aráàlú ló gbé nígbèkùn tí ò sì sẹ́nìkan tó lè gbà wọ́n lọ́wọ́ Báṣọ̀run Aníkúnlé. ọba Adéyìtì pe ìpàdé pàjáwìrì. olúawo náà wà níjókòó pẹ̀lú. èyí sì fọ àwọn olóyè lára nítorí ọba wọn ò pérú ìpàdé báyìí rí. ọba Adéyìtì náà ń pe ìpàdé náà nítorí igbe àwọn aráàlú ẹrúndọmọ tó ta sóun létí nípa Báṣọ̀run Aníkúnlé tó wá jẹ gàba lé wọn lórí. kábíyèsí ní òun ti rò ẹni tóun lè ràn lọ láti rí tú wọn sílẹ̀ lọ́wọ́ Báṣọ̀run Aníkúnlé àmọ́ òun ò ríro. torí ẹ̀ ló ń ṣe pé olúawo náà wá láti béèrè lọ́wọ́ onílẹ̀ ẹni tó yẹ láti rán lọ. olúawo gbé fájọlẹ̀ ó sì wí fún kábíyèsí pé Àjàdí ìránṣẹ́ Fálànà kójú òṣùwọ̀n láti lọ. gbogbo àwọn olóyè náà fọwọ́ sí pé kí wọ́n rán Àjàdí lọ. Àjàdí jẹ́ akíkanjú ọkùnrin, ó lọ́wọ́ ọ̀jà, bẹ́ẹ̀ sì ló lọ́kàn akin. ó ga níwọ̀n ẹsẹ̀ bàtà 7, ìgẹ̀ rẹ̀ sì yọ dáadáa. gbogbo àwọn tó bá kò lọ́nà ló mọ̀ pé lóòótọ́ jagunjagun ni, nítorí fìrìgbọ́n rẹ̀ lásán a máa dẹ́rù bà ni. ó ti ń ṣe ìránṣẹ́ lábẹ́ Fálànà láti gbèwé rẹ̀ wá. ó mọ fá, ó mọ̀ pẹ̀lẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ogun ló sì ti jàborí fún ìlú ìgbàlà. ní wàràǹsẹ̀sà, ọba Adéyìtì ránṣẹ́ pé Àjàdí, ó sì rán lọ ìlú Ẹrúndọmọ. ọba wí fún un pé àjìn ni kó bẹ̀rẹ̀ ìrìn àjò rẹ̀. nígbà tí yóò bá fi tó aago 9 òwúrọ̀ ọjọ́ kejì, yóò délùú Ẹrúndọmọ yóò sì lè kojú Báṣọ̀run Aníkúnlé. ọba Adéyìtì tẹ̀ májàdí létí gidigidi pé ó gbọ́dọ̀ rí dájú pé aago 9 ò kọjá tí yóò fi wà fún Aníkúnlé nítorí ọwọ́ aago 6 sí 9 ni Báṣọ̀run Aníkúnlé mọ́ ń rẹjú. nígbà náà sì rèé ìmọ̀ ń bọ́ gbogbo ìhámọ́ra agbára rẹ̀ sílẹ̀ ni. àmọ́ bí aago 9 bá ti lù tó sì ti wọ ìhámọ́ra rẹ̀ padà níṣe ni agbára yóò balẹ̀ nílọ́po 7. ọba Adéyìtì wí fún pé fún ìdí èyí ẹnubodè ìlú ni kó sùn kó lè tètè mọ́nà rẹ̀ pọ̀n láàjìn. nígbà t'Àjàdí délé ó rò fóbìnrin rẹ̀ ohun tó bá bọ̀ ó sì bẹ̀rẹ̀ sí ní gbáradì fún ìrìn àjò rẹ̀. nígbà tó dalẹ̀ Àjàdí wí fóbìnrin rẹ̀ kóun fẹ́ lọ sẹnubodè kóun lè tètè mọ́nà òun pọ̀n bó bá dáàjìn. àmọ́ àgbékẹ́ obìnrin rẹ̀ wí fún pé kó fara mọ́ òun lálẹ́ ọjọ́ náà pé bó bá dáàjìn yóò mọ́ ọ lọ. ó ní ayún rẹ̀ ti ń yún òun ò sì mọ̀gbà tí yóò padà dé. nígbà tí Àjàdí kọ̀jálẹ̀ láti dúró tì í ló bá forin sẹ́nu. ó ní mọ́mọ́ lọ alájàdí fara mọ́ mi ò mọ́mọ́ lọ.